àáfàá faraya níbi ètò àdúrà Fìdáù Yétúndé tí àáfàá kan ṣekú pa ńìlọrin. Ètò àdúrà Fìdáù fún olóògbé Afisat Yétúndé Lawal wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé nílé wọn ilé Adéfàlú ojú ẹkùn nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Níbi ètò àdúrà Fìdáù náà ni àwọn àáfàá ti rọ̀jò èpè lé àáfàá tó pa lórí tí wọ́n sì ké sùúrà àtàbà tí àdá fún un. Àwọn àáfàá náà faraya tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n fi àwọn ẹsẹ̀ Kùránì kan sọ̀rọ̀ òdì sí gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú arábìnrin náà. A ó rántí pé Afisa Yétúndé Lawal ní àwọn kan ń tọ́ka ikú rẹ̀ sí àáfàá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Muhammad Bello nílọrin tí wọ́n ní ó gé ẹ̀yà ara òkú Yétúndé wẹ́lẹ́wẹ́lẹ́. Lẹ́yìn ọjọ́ kẹrin tí wọ́n ti ń wá ọmọ náà ní àṣírí ohun tó ṣẹlẹ̀ tó tú. Níṣe lẹ́kún ọ̀fọ̀ gbalẹ̀ kan níbi ètò àdúrà Fìdáù náà. Àwọn èèyàn ń sun ẹkún kíkorò tí oníkálukú sì ń béèrè fún ìdájọ́ òdodo. Nígbà tí wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn, àwọn òbí olóògbé ọ̀gbẹ́ni Lawal àti ìyàwó rẹ̀ Taibat sọ pé àkọ́bí àwọn ni Yétúndé. Wọ́n ṣàlàyé pé ọmọ tó kú yìí kì í rin ìrìnkúrìn, kò sì ní ìwà pálapàla lọ́wọ́. Àwọn òbí Yétúndé sọ pé kódà àwọn ti mọ ọkọ àfẹ́sọ́nà rẹ̀, àwọn sì ti ń gbèrò láti ṣe ìgbéyàwó fún un lọ́dún yìí kí wọ́n tó fi dá àwọn lóró. Àwọn òbí olóògbé náà ní ìdájọ́ òdodo nìkan ló kù táwọn ń retí láti ọ̀dọ̀ ìjọba. Afurasí ọ̀daràn jẹ́wọ́ o. Abdulrahman Bello gbé ike tó ro ẹ̀jẹ̀ Yétúndé sí dání pẹ̀lú bàtà olóògbé náà ní iléeṣẹ́ ọlọ́pàá. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara DSP Èjìrẹ́tóun Adéyẹmí ti fìdí ẹ̀ múlẹ̀ pé Abdulrahman Bello, afurasí tó lọ́wọ́ lórí ikú náà, ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níléeṣẹ́ ọlọ́pàá. Nínú àtẹ̀jáde tí alukoro fi síta ló ti fìdí èyí múlẹ̀. DSP Èjìrẹ́ sọ pé Abdulrahman Muhammad ṣàlàyé pé òun pa Yétúndé láti fi ṣe oògùn owó ni. Ó tẹ̀síwájú pé nígbà tí àwọn ọlọ́pàá dé ilé afurasí náà, wọ́n bá ẹ̀jẹ̀ olóògbé náà nínú ike rọ́bà tó rọ̀ ọ́ sí. Wọ́n tún bá ọwọ́ rẹ̀ méjèèjì tó ti gé. Wọ́n rí àdá àti ọ̀bẹ tó fi ṣiṣẹ́ burúkú náà. Gbogbo abiyamọ ayé a ò mà ní ṣe kòńgẹ́ àwọn apọmọlẹ́kúnjayé gbogbo wọ̀nyí láṣẹ Ìlédùà. Ó ti jáde o. Èsì àyẹ̀wò kú Abdulkadir Jimoh ti ṣàfihàn tó ṣokùnfà ikú rẹ̀ látìmọ́lé ọlọ́pàá ńìlọrin. Àyẹ̀wò kú tí wọ́n ṣe ní ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó ti ìpínlẹ̀ Kwara ti ṣàfihàn ohun tó fa ikú ọkùnrin kan Abdulkadir Ọlátúnjí Jimoh tó kú sí àtìmọ́lé ọlọ́pàá ìpínlẹ̀ Kwara. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Jimoh kú sí àtìmọ́lé ọlọ́pàá ńìlọrin lógúnjọ́ oṣù kejì lọ́dún 2024 lẹ́yìn tí wọ́n mú un fún ẹ̀sùn pé ó jẹ ọ̀gá rẹ̀ Gabriel Sunday ní owó tí iye rẹ̀ jẹ́ 220,000 naira. Láti ìgbà náà ni ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu láti mọ ohun tó ṣokùnfà ikú arákùnrin náà. Lára àwọn ìwádìí náà ní bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ní kí ilé ìwòsàn ṣe àyẹ̀wò òkú autopsy lórí òkú olóògbé Jimoh. Ẹ̀dà àyẹ̀wò náà ló tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ sọ pé Jimoh, ẹni ọdún márùndínlógójì 35 years, kú nípasẹ̀ àwọn àrùn wọ̀nyí: acute ventricular failure and hypertensive heart disease. Ìtumọ̀ èyí ni pé ikú náà ní í ṣe pẹ̀lú kí ọkàn èèyàn da iṣẹ́ sílẹ̀ àti kí èèyàn ní àìsàn ọkàn tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ríru. Nínú èsì àyẹ̀wò ọ̀hún tí wọ́n kọ orúkọ àwọn dókítà tó ṣe é sí, ìyẹn dókítà OL Lawal tí wọ́n ló ṣe é níwájú dókítà Ismail Ọláyíwọlá. Wọ́n ní àyẹ̀wò òkú náà sojú ẹ̀gbọ́n olóògbé tí orúkọ tiẹ̀ ń jẹ́ Jimoh Ọládìméjì. Gẹ́gẹ́ bí àlàyé tí dókítà Lawal ṣe, ó ní àwọn eyín ẹnu olóògbé náà pé ó sì wà ní ipò tó dára. Èékánná ọwọ́ àti ìka ẹsẹ̀ rẹ̀ sì dúró déédéé pẹ̀lú bó ṣe sọ. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, ìdílé olóògbé náà ti wọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ ilé ẹjọ́ gíga ìlú Ìlọrin. Ohun tí wọ́n ń béèrè fún nínú ẹjọ́ náà ni owó gbàmábínú tó ń lọ bíi 750 million naira. Ṣáájú ní ìdílé ọ̀hún ti ṣe ìfẹ̀hónúhàn àti ìwọ́de àlàáfíà pé àwọn ọlọ́pàá ń ṣe màkàrúrù pẹ̀lú èsì àyẹ̀wò òkú náà. Wọ́n ní wọ́n kọ̀ láti fún àwọn ní èsì ọ̀hún. Àwọn ẹbí Jimoh ké sí gómìnà ìpínlẹ̀ Kwara, Emir ìlú Ìlọrin àti ilé ìgbìmọ̀ asòfin pé kí wọ́n dá sí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti dá wọn lóhùn pé èsì àyẹ̀wò náà wà fún ilé ẹjọ́ ní pàtó nítorí àwọn mọ̀ pé adájọ́ yóò béèrè rẹ̀ tí ẹjọ́ bá dé ìkóríta kan. Ní báyìí, àwọn tí mọ̀lẹ́bí Jimoh pè lẹ́jọ́ ní pàtó ni ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà IPO tó ń ṣe ẹjọ́ náà, iléeṣẹ́ ètò ìlera, kọmíṣánná ọlọ́pàá Kwara tó fi mọ́ dókítà tó ṣe àyẹ̀wò òkú náà àti àwọn míì. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adétóun Adéyẹmí, ẹni tó sọ pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní èsì àyẹ̀wò òkú náà rí. Alukoro ọlọ́pàá sọ pé ẹjọ́ náà kò sí nípínlẹ̀ Kwara mọ́, wọ́n ti gbé lọ sí olú ilẹ̀ wa l'Àbújá
fún ìwádìí tó péye. Adétòun ní gbogbo àwọn ọlọ́pàá tó wà níbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni wọ́n ti wà nílùú Àbújá báyìí. Àwọn afurasí ajínigbé yìnbọn ṣekú pa òṣìṣẹ́ elétò ìlera kan nípínlẹ̀ Ondo. Àfi k'Elédùà máa fìṣọ́ rẹ̀ ṣọ́ wa ni o. Àwọn afurasí ajínigbé agbébọn yìnbọn ṣekú pa òṣìṣẹ́ elétò ìlera kan tórúkọ rẹ̀ ń jẹ́ Akínọlá Ọ̀yábíyì nílùú Ẹlẹ́yọwó níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Ọ̀yábíyì ló ń darí padà lọ ilé láti ibi iṣẹ́ rẹ̀ ní dédé aago 8 alẹ́ nígbà tó ṣe kòǹgẹ́ àwọn agbébọn náà. Ìròyìn tọ́ka sí pé àwọn ajínigbé agbébọn ọ̀hún yìnbọn fún arákùnrin náà lákòókò tó fẹ́ mórí bọ́ lẹ́yìn tí wọ́n dá dúró lójú ọ̀nà márosẹ̀. Àwọn agbénipa agbébọn ọ̀hún na pápá bora tí wọ́n sì fi ọkùnrin náà sínú àgbàrá ẹ̀jẹ̀ títí tólú farakásá ọ̀hún fi pàdé ikú òjijì. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbìyànjú láti dóòlà arákùnrin Ọ̀yábíyì, ẹni tí wọ́n gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn. Àwọn dókítà ló kéde ikú rẹ̀ látàrí ọ̀pọ̀ ẹ̀jẹ̀ tó ṣòfò dànù lára rẹ̀. Ẹni tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, Fúnmi Ọdúnlámì, mú dá àwọn aráàlú lójú pé àwọn ikọ̀ agbófinró ti ń ṣiṣẹ́ takuntakun láti tọpinpin àwọn ọ̀daràn náà. Ọdúnlámì ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lójú náà láti fojú àwọn ọ̀daràn náà winá òfin. Wàyí o, àwọn adarí ìlú àti àwọn olùgbé ìlú ti pàrọwà fún ìjọba láti túbọ̀ mú ètò ààbò gbópọn sí i nílùú Ẹlẹ́yọwó àti àwọn agbègbè rẹ̀ lójú náà láti dènà àwọn ìkọlù míì. Àwọn gómìnà ìpínlẹ̀ apá ilẹ̀ Yorùbá ti kéde pé àwọn fẹ́ dájọ́ elétò ààbò kan sílẹ̀. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá ti fẹnukò láti ṣe ìdásílẹ̀ ikọ̀ kan tí yóò máa mójútó ètò ààbò ní ẹkùn náà. Ìdásílẹ̀ ikọ̀ náà ló ń wáyé lẹ́yìn ọjọ́ mélòó kan tí àwọn àlùfáà ìjọ àgùdà tí a mọ̀ sí Catholic Bishops ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàrọwà sáwọn gómìnà náà láti fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti bí àwọn agbébọn ṣe ń wọ ilẹ̀ Yorùbá. Àwọn àlùfáà náà níbi ìpàdé ọlọ́jọ́ méjì kan tí wọ́n ṣe nílùú Ìbàdàn sọ pé ìkọlù àwọn darandaran, ìjínigbé, ìdígunjalè àti àwọn ìwà ọ̀daràn míì tún ti ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ògùn látàrí bí àwọn àjòjì ṣe ń wọ ẹkùn náà. Ṣáájú ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams náà ti ké sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí bí ètò ààbò ilẹ̀ Yorùbá ṣe mẹ́hẹ. Gani Adams sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn afurasí ọ̀daràn ń wọ ilẹ̀ Yorùbá láti òkè ọya tó sì jẹ́ pé iṣẹ́ ìwakùsà ni wọ́n fi ń bojú pé àwọn ń ṣe. Ó ní ọ̀pọ̀ àwọn ọ̀daràn yìí ló ti kún inú igbó tó wà ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun fọ́fọ́ tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń wakùsà lọ́nà àìtọ́ ló ń fi wọn pamọ́ lágbègbè náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ṣàlàyé pé gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá ní òun ti kọ̀wé ránṣẹ́ sí pé kí wọ́n jẹ́ kí àwọn jọ ṣiṣẹ́ papọ̀ láti lè lé àwọn afurasí ọ̀daràn náà kúrò nílẹ̀ Yorùbá pátápátá. Ẹ̀wẹ̀, ìgbìmọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá níbi ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́bọ̀ Thursday ní ìpínlẹ̀ Èkó ti fẹnukò báyìí láti gbé ìgbìmọ̀ tí yóò máa mójútó ètò ààbò ní ẹkùn náà dìde. Àtẹ̀jáde kan tí gómìnà ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá náà, Babájídé Sanwó-Olú fi léde sọ pé ṣíṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ náà jẹ́ ìfarajìn àwọn gómìnà láti rí dájú pé ààbò tó gbópọn wà nílẹ̀ Yorùbá. Ó ní àwọn ti ṣàwárí rẹ̀ pé ètò ààbò ilẹ̀ Yorùbá ti ní kọ́nu-kọ́họ nínú ní àwọn ṣe pinnu láti dá ìgbìmọ̀ Joint Surveillance and Monitoring Team láti tètè kojú ìdúnkòokò náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, wọn yóò ra àwọn ohun èlò ààbò ìgbàlódé sí gbogbo àwọn ìpínlẹ̀ Yorùbá láti fi máa mójútó ààbò wọn. Ó ní àwọn irinṣẹ́ náà yóò máa ṣe àwárí ibi tí àwọn afurasí ọ̀daràn náà bá wà, tí àwọn yóò sì rí dájú pé ikọ̀ yìí ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó fi mọ́ àwọn tí ìjọba àpapọ̀ àtàwọn tìbílẹ̀. Ayé le o, àáfàá kan ṣekú pa akẹ́kọ̀ọ́bìnrin iléèwé gíga Afisa lójú náà láti fi ṣoògùn owó nílùú Ìlọrin. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé àáfàá kan nílùú Ìlọrin, Abdulrahman Muhammadu Bello, fẹ̀sùn pé ó ṣekú pa akẹ́kọ̀ọ́bìnrin iléèwé gíga Kwara State College of Education Lawal Afisa Yetunde tó wà nípele àṣekágbá fún ògo owó ṣíṣe. Afurasí ọ̀hún ló tan Yetunde lẹ́yìn tí wọ́n pàdé lójú òpó ìtàkùn ayélujára mọ̀mí-mọ̀ Facebook rẹ̀, níbẹ̀ ló ti gba nọ́mbà ìlà fóònù rẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún
ló wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ 10 oṣù kejì ọdún yìí. Yétúndé ni a gbọ́ pé ó wà níbi ètò ìsọmọlórúkọ kan lákòókò tó gba ìpè látọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, láìṣe méní láìṣe méjì, Yétúndé bá gbé oúnjẹ rẹ̀ kalẹ̀ láti dáhùn ìpè náà tó sì ṣàdédé dàwátì lójú agbo. Gbogbo ìgbìyànjú àwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ Yétúndé láti ṣàwárí rẹ̀ ló já sí pàbó ṣáájú kí wọ́n tó ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó tó wà ní ọjà ọba nílùú Ìlọrin. DSP Èjìrẹ́ Tóun Adéyẹmí, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ikú akẹ́kọ̀ọ́bìnrin Yétúndé Lawal. Àwọn agbófinró olùwádìí ìfimúfínlẹ̀ ṣe àmúlò àkọsílẹ̀ ìpè orí fóònù láti tọpinpin ìpè tó dáhùn kẹ́yìn, èyí tó ṣàtọ́nà wọn lọ sọ́dọ̀ Bello, ẹni tó ń gbé ní agbègbè Ọ̀fà Garage nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, afurasí náà parọ́ pé òun kò mọ nǹkan kan nípa arábìnrin tó dàwátì náà. Nígbà tí àwọn agbófinró ọlọ́pàá lọ gbọn ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ni wọ́n ṣàwárí òkú Yétúndé tí wọ́n ti gé ẹ̀yà ara rẹ̀ sí wẹ́lẹ́wẹ́lẹ́ sínú ike, pẹ̀lú àwọn irinṣẹ́ tí wọ́n fura sí pé àfúrásì ọ̀daràn náà lò láti ṣekú pa akẹ́kọ̀ọ́bìnrin náà nípakúpa. Wàyí o, Bello sọ wípé Yétúndé kú ikú asthma, àìsàn àìlèmí dáadáa lẹ́yìn tó ṣàbẹ̀wò sílégbèé rẹ̀. Àwọn ẹ̀rí àrídájú ṣáká tí wọ́n bá nílégbèé rẹ̀ ọ̀hún tó fi mọ́ tábìlì àti àwọn irinṣẹ́ tó fi gé àwọn ẹ̀yà ara òkú wẹ́lẹ́wẹ́lẹ́, èyí tí wọ́n wòye pé ìwà ọ̀daràn tó hù náà lè má jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀. Afurasí náà ti wà lágọ̀ọ́ ọlọ́pàá olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara. Wọ́n tún jẹ́ kó di mọ̀ pé ọmọ gbajúmọ̀ àáfàá lágboolé ìsàlẹ̀ kòtò tó dágbére fáyé ní kòpẹ́kòpẹ́ ni afurasí àáfàá náà tí wọ́n náwó gan. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti fi gbòòrò òfin gbé àwọn ológun owó àtàwọn adigunjalè láwọn agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ méjì, tẹnumọ́ ìfarajìn rẹ̀ láti gbógun ti àwọn ìwà ọ̀daràn nípìnlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó jẹ́ fífi léde níléeṣẹ́ ọlọ́pàá, CSP Nafiu Abubakar lọ́jọ́bọ̀ Thursday, ó sọ wípé níbi ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tó wáyé lọ́jọ́ 4 oṣù kejì ọdún yìí ní déédé aago 7 àṣálẹ́ ni àwọn agbófinró ọlọ́pàá àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Kókó náwó gan ọ̀pọ̀ àwọn afurasí ológun owó. Gẹ́gẹ́ bí ìròyìn tí iléeṣẹ́ ọlọ́pàá gbé jáde síta, Bello Abubakar dìtẹ̀ papọ̀ pẹ̀lú Kamilu Bello, Safiyanu Bello, Usman Inda àti ẹnìkan tóun ti na papabora Idrisu Yauri láti gba Samsu Adamu lówó tó tó 2.25 million naira ó lé lẹ́gbẹ̀rún 25 náírà ní ìtànjẹ pé àwọn fẹ́ bá tẹ owó sífà tí iye rẹ̀ tó 30 mílíọ̀nù. Nígbà tí Adamu kò láǹfààní láti fowó kún owó tí wọ́n ń béèrè fún náà, níṣẹ́ làwọn afurasí náà dúnkookò mọ́ nípa àpẹ̀yìndà tó ṣeé ṣe kó ti ẹ̀yìn rẹ̀ yọ àyàfi tó bá lè mú ọmọ kan wá fún ìrúbọ. Lábẹ́ ìjìnìjìnì, níṣẹ́ lárákùnrin náà fa ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 4 Amina Samsu lé wọn lọ́wọ́ láti fi ṣètùtù. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà dé sétí gba àwọn agbófinró ọlọ́pàá olú iléeṣẹ́ ọlọ́pàá Kókó ni wọ́n gbé ìgbésẹ̀ kan mọ́ńkóbó tí wọ́n sì náwó gan àwọn afurasí ọ̀hún lákòókò tí wọ́n ń ṣiṣẹ́ láabi wọn. Àwọn agbófinró ṣàwárí igbá, àwọn aṣọ dúdú àti funfun, àwọn ìgò 4 olóòórùn tiwantiwa tí wọ́n máa ń fi sára àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ oríṣiríṣi. Àtẹ̀jáde náà tún tẹ̀síwájú sọ wípé níbi ìṣẹ̀lẹ̀ mìíràn lọ́jọ́ 9 oṣù kejì ọdún 2025 ní déédé aago 7 alẹ́ ni ọlọ́kadà alùpùpù agbérò Abubakar Muhammad ló ń gbé èrò méjì, Abdullahi Bello àti Jamilu Adamu sórí ọ̀kadà rẹ̀ lọ abúlé Nguwa Mairago ní agbègbè ìjọba Birnin Kebbi nígbà tí wọ́n ṣe kòńgẹ́ àwọn adìyàmọ́ràn ọkùnrin 4 tó sangun. Àwọn adìyàmọ́ràn ọkùnrin ló fi àwọn ìgò àti àwọn ọ̀bẹ láti fi ṣèkọlù sí àwọn olùfarakásá náà. Ẹ̀wẹ̀, igbe wọn fún ìrànlọ́wọ́ ló ta àwọn agbófinró ọlọ́pàá tó súnmọ́ agbègbè náà lólobó, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ ní kíámọ́sá lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, tí wọ́n sì fi gbòòrò òfin gbé àwọn aṣekúpani ọ̀hún tórúkọ wọn ń jẹ́ Bazar Abdullahi àti Babangida Hasan. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣàwárí ọ̀bẹ níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé nígbà tí àwọn méjì nínú àwọn aṣèkọlù náà na pápábora. Nígbà tó ń gbóríyìn fún àwọn agbófinró ọlọ́pàá fún iṣẹ́ takuntakun wọn, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Bello Sanni gbóṣùbà káre fún ìgbìyànjú wọn. Ó pàrọwà fáwọn ikọ̀ agbófinró láti wà lójúlalá kàn fi sọrí kí wọ́n sì wà ní ìgbáradì sílẹ̀ nígbàkúùgbà
tí ìpè pàjáwìrì bá wáyé. Ó tẹ̀síwájú ó ní ó darí igbákejì kọmíṣánná ọlọ́pàá ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìfimúfínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn láti fi kún ìgbìyànjú wọn láti rí dájú pé wọ́n tọpinpin àwọn afurasí tó na pápábora ọ̀hún kí wọ́n sì rí dájú pé ìwádìí tó lóòrìn wáyé fún ìdájọ́ tó yẹ. Kọmíṣánná ọlọ́pàá mú dá àwọn aráàlú lójú nípa ìfarajìn rẹ̀ láti jẹ́ kí òfin àti àṣẹ dúró wámúwámú láìsí wàhálà kankan rárá bó ti wulẹ̀ kó mọ, nígbà tó tún rọ àwọn aráàlú láti mú ètò ààbò lọ́kùnkúndùn àti láti wà lójú lalákàn fi sọrí tí wọ́n bá sì kẹ́fín ìrìn ẹsẹ̀ ẹnikẹ́ni tó mú ìfura dání kí wọ́n tètè fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn agbófinró létí ní kánmọ́nkóbó láì fàsìkò ṣòfò rárá. Ọ̀dájú ọkùnrin kan rèé o, ó gún ọ̀rẹ́ rẹ̀ lọ́bẹ pa lẹ́yìn tó fẹ̀sùn kàn pé òun ló jí fóònù. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti náwó gan arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Michael fẹ̀sùn pé ó gún ọ̀rẹ́ rẹ̀ Uchenna lọ́bẹ pa lẹ́yìn tó fẹ̀sùn kàn pé ó jí fóònù òun. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní òpópónà Egede ní Mile 2 ní agbègbè Diobu nílùú Port Harcourt lọ́jọ́rú Wednesday. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé Uchenna lọ ṣàbẹ̀wò sílé Michael ní City Center bí àwọn méjèèjì ti jọ ń ṣọ̀rẹ́ bọ̀ ọjọ́ ti pẹ́ lọ́jọ́ tí à ń wí yìí. Nígbà tí Uchenna ṣàbẹ̀wò sí Michael, àwọn méjèèjì jọ wà papọ̀, ṣùgbọ́n lẹ́yìn àkókò díẹ̀ nígbà tó yá níṣe ni wọn kò bá rí fóònù rẹ̀ mọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá fóònù náà. Ẹni ọ̀hún ní bí Michael ṣe fẹ̀sùn kan Uchenna pé òun ló jí fóònù òun, ṣùgbọ́n tí Uchenna ní rárá o, òun kọ́ lòun jí fóònù. Èyí ló ṣokùnfà èdè àìyedè àríyànjiyàn tó gbóná jainjain tó wáyé láàrin àwọn méjèèjì. Lórí àríyànjiyàn ọ̀hún ni Michael ti yọ ọ̀bẹ nílẹ̀ tó sì fi gún Uchenna ní ikùn. Níṣe ni wọ́n gbé Uchenna dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn níbi tí wọ́n ti fìdí ikú rẹ̀ múlẹ̀. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni àwọn ọlọ́pàá fi gbòòrò òfin gbé Michael. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers, Grace Irinchikoko, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ Ẹtì Friday. Irinchikoko ní bẹ́ẹ̀ ni òun ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Afurasí ọ̀hún ló ti jẹ́ fífi gbòòrò òfin gbé, wọ́n sì ti taari ẹjọ́ ọ̀hún lọ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá agbófinró tó ń rí sí ìwádìí ìfimúfínlẹ̀ ìwà ọ̀daràn fún ìwádìí tó lóòrìn. Ọkùnrin àgbà ìyá kan rèé o, ó fi tipá bá ọmọdébìnrin ọmọ ọdún 6 lò papọ̀ nípínlẹ̀ Anambra. Ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ nípa ọ̀rọ̀ àwọn ọmọdé, ìbálòpọ̀, ìpalára ní Ọ̀kà ti ju arákùnrin kan Chinozo Ibe ẹni ọdún 41 sí ọgbà ẹ̀wọ̀n fẹ̀sùn pé ó fi tipá bá ọmọdébìnrin ọmọ ọdún 6 lájọṣepọ̀. Olùjẹ́jọ́ náà ń kojú ẹ̀sùn kan tó dá lórí ìfipábánilòpọ̀. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò iléeṣẹ́ ọlọ́pàá, Inspector Chinyere Okechukwu, ẹni tí a fẹ̀sùn kàn ọ̀hún dá ọ̀ràn lọ́jọ́ 18 oṣù kìíní ọdún yìí ní Agulu níjọba ìbílẹ̀ Anaucha nípínlẹ̀ Anambra. Olùfẹjọ́sùn ẹni tí í ṣe ìyá ọmọdébìnrin ọmọ ọdún 6 náà sọ wípé olùjẹ́jọ́ náà pe ọmọbìnrin òun àti ọmọbìnrin mìíràn ọmọ ọdún 8 ló bá wọ́ wọn lọ sí inú igbó tó súnmọ́ ìtòsí tó sì ṣe bẹ́ẹ̀ bá ọmọdébìnrin òun ọmọ ọdún 6 lò papọ̀. Nígbà tó ń ṣàṣemáṣe náà lọ́wọ́ ní ọmọbìnrin ọmọ ọdún 8 fẹsẹ̀ fẹ́ tó sì lọ ta àwọn èèyàn lólobó nípa ohun tójú rẹ̀ rí. Ìyá ọmọ náà ní lẹ́yìn táwọn gbé ọmọbìnrin ọ̀hún dé ọgbà ilé ìwòsàn General Agulu ní àwọn elétò ìlera dókítà fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ti já ìbálẹ̀ ọmọdébìnrin náà. Okechukwu sọ pé ìwà ọ̀daràn náà tako ìwé òfin abala 1302 AB tí òfin ìdájọ́ ọ̀daràn Administration Criminal Justice Law ọdún 2022. Ìyá náà rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ kí wọ́n ju afurasí ọ̀hún sọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀wẹ̀ níṣẹ́ lolùjẹ́jọ́ náà rawọ́ ẹ̀bẹ̀ pé òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Adájọ́ magistrate abilékọ Yui Onoche pàṣẹ pé kí wọ́n ju ọ̀daràn náà sí ọgbà ẹ̀wọ̀n Ọ̀kà dìgbà tí wọn yóò fi gba àmọ̀ràn látọwọ́ àwọn agbẹjọ́rò ìjọba. Directorate of Public Prosecution DPP Onoche ti sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 12 oṣù kẹta ọdún yìí fún ìjẹ́wọ́. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ sí ẹ̀ ń gbọ́ wa, yóò sì dára fún yín.